man kẹ̀ kí ni jẹ́ man kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ fẹ́ kí wọ́n tẹ̀lé nǹkan tí mo sọ lóògùn state ni ẹgbẹ́ òní bàjẹ́ nígbà ìgbẹ́gà yẹn ó wá wọ president yẹn ní ó wọ̀nú ó ti jẹun olórin yẹn ló ra dẹ́ẹ̀kì fún ẹ olórin yẹn ló brought ẹ láti kékeré dàgbà onífújì ní Saheed Òṣùpá olóra dẹ́ẹ̀kì fún ẹ olóra akínú fún ẹ ó kú fún orin kọ́ni gbogbo aládé gbọ́ wọ́n á ní báàní ẹ̀ pé wọ́n gbọ́dọ̀ play kí ní ẹ̀ mọ̀ Saheed Òṣùpá kẹ́dẹ̀ smith ẹbí tèmi ni kó má ṣe ògùn sí ẹ ògùn àmúyàn kó mi ò kọ́ rere kí wọ́n tí má jẹ́ lórí máa kọrin fún wọn ni o mo contest mo fẹ́ jẹ president wọ́n ní Èkó nìkan ló wá máa jẹ president ẹgbẹ́ man Èkó nìkan Èkó dẹ̀ ní ọlọ́tí gbogbo ẹ̀yin tẹ́ kó ẹ̀ ń yọ síbẹ̀ mo contest mo fẹ́ jẹ president yẹn wọ́n á ṣe bánà mi sí Abẹ́òkúta gbé bánà mi sí bẹ̀rẹ̀ wọ́n ní ọ̀gá wọ́n ti jí bánà lọ ti gbé wọ́n ti jí gbàdá ṣe tán ni wọ́n náà ti jí lọ ó máa lọ fi ṣoògùn ní bọ̀tẹ́ mi ò ṣe é ṣoògùn lábẹ́ fi jẹ gómìnà Ògùn state nígbà wọ́n padà nù torí kọ́ wọn lè bọ̀ síbẹ̀. sáwọn disco sound ni ìyá Mọ̀jídì ló ń jó ẹ máa wulẹ̀ máa rà bá. ẹ o táwọn sọ pé ẹ ṣé mo dúpẹ́ èmi náà ni èmi ní lẹ́nu èmi ní lánàá èmi lọ́jọ́ gbogbo èmi ní lọ́bọ̀rà èmi tẹ̀ ń fẹ́ ìfẹ́ tẹ̀ ń fẹ́ mi Ọlọ́run àbàṣe ọmọ inú alálàánú. akọ̀wé ẹgbẹ́ máa wọlé máa rà bá ló ń ṣèkómọ lónìí. àwa là ń jẹ́ bẹ́ẹ̀ lóńjó náà ń pè wá gbòòyà ó sọ ní lóńjó so àwa ẹgbẹ́ wa nìyẹn àdètò máa ń play àwa ń ta rẹ́kọ̀d àwa ń ta kẹsẹ̀ ta gbogbo ẹ o. ẹ tún máa ń ṣe piracy iṣẹ́ oníṣẹ́. kì í ṣe à ń bá wọn polówó ẹ̀ náà ni irú èmi sì bí deck bí 120 lèmi ní. deck tó fi ń record iṣẹ́ oníṣẹ́ tà. tàbí ń ṣe tàbí ń record live ni àwọn fèsì lórí. live yẹn ńgbà tẹ́yìn ṣe tẹ wá ń ta kí ni géènì àwọn tó ṣe rẹ́kọ̀d. ń dá jẹ là ń pọ̀ báyìí. káàbọ̀ sórí ètò yìí lónìí bí ọjọ́ mélòó kan lẹ rí Love Brother ní orí ètò yìí wọ́n dẹ̀ sọ lọ́jọ́ yẹn náà wọ́n ń sọ̀rọ̀ nípa ẹgbẹ́ kan tá à ń pè ní man tá a bá ń sọ nípa àwọn olórin nílẹ̀ Nàìjíríà pàtàkì ní ẹgbẹ́ man jẹ́ láwọn ọdún tó ti pẹ́ sẹ́yìn a fẹ́ mọ báwo ni ẹgbẹ́ man ṣe jẹ́ gangan káàbọ̀ láti gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ lẹ́nu wọn lónìí láti mọ̀ nípa ẹgbẹ́ kan tá à ń pè ní man Music Advertisement Association of Nigeria. Upman. Fine Music. Upman. Fine Music. Orúkọ mi ni Olóyè Adébáyọ̀ Ọlátúnjí Francis JP. Tí mo jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ Love Brother Music and Film. Love Brother Recording la máa ń jẹ́ ń bẹ̀rẹ̀. Ká tó bọ́ sí Love Brother Music and Film nísìn. Adá ẹgbẹ́ máa ń lẹ̀ láti 1988. Àwọn wo ló dálẹ̀ kí ló fa ní ṣé tì? Dídálẹ̀ yẹn ọmọ kan ni Ọlọ́run lò ní Ìdúmọ̀tà ẹni tí mo lè rántí nínú wọn Alhaji Remi Hallelujah Hallelujah Films Alhaji Alade Chief Lodus àti wọ́n sàtò bíi mẹ́rin bí márùn ṣá náà dálẹ̀ láti kù so gbogbo àwọn èèyàn wa tó ń lọ sí Ìdúmọ̀tà tó ń lọ sí nǹkan kan wọ́n máa ń pè wọ́n pé wọ́n bá ṣe mí tiwọn wọ́n tó ń lọ láti Ògùn State tí wọ́n ń bẹ̀ but àwa ti dá ẹgbẹ́ ti Ogun State Disco Sound àti dálẹ̀ láti bí 1980 sí 82 náà dá yẹn lẹ̀ bí Ogun State tiwa kójá àti mọ̀ ní òun làbá bá máa ṣe lọ tiwa bá máa join pẹ̀lú wọn àwọn ò join pẹ̀lú wọn bẹ̀rẹ̀ so nígbà tí wọ́n dẹ̀ dálẹ̀ èmi náà rí ọ̀fẹ́ kan gbà yẹn tó yẹ pé mo ṣì lèmi ti kọ́ṣẹ́ àwọn colleagues mi mo ṣe dájọ́ kọ́ṣẹ́ gangan wọ́n máa ń pè mí láti bá join wọn. èmi ò so iṣẹ́ kí lẹ kọ́ mo ṣe. iṣẹ́ rédíò mechanic kan tó tún rédíò ṣe. rédíò nick mo kọ́ ni mo ṣe ń gbà yẹn Alhaji Aláàkì number 7 so mo dẹ̀ ṣe freedom gbà yẹn ní 1980 mo dẹ̀ ṣe shop sí 4 ní 1980 yẹn náà. mo ti dream yẹn láti ọkọ mi pé gbogbo nǹkan tí ò sí tó mo rí lẹ́kọ̀ọ́ yẹn mo máa wá establish ẹ̀ sí 4 kí 4 lè lajú. Òun ni Ọlọ́run ṣe ń san mí lóore sí fọ́ yìí gbogbo wọn tí mo dà fọ́ yìí mo ti dà gbogbo àwọn artist mi fọ́ máa ti mú wọn máa ń dúró pé ìfọ̀ ìṣá máa gbèrú ṣáà ní etí wọ́n pè mí lábẹ́òkúta mi lọ lóòótọ́ ìmọ̀ ni mí lábẹ́òkúta mo ilé wa wọ́n mọ̀ mí bẹ́ẹ̀ máa ń jẹ́ síbẹ̀ gan Akíọdé tó wà lábẹ́òkúta bú Akíọdé òun náà pẹ̀lẹ́ tó jẹ́ kí n jẹ gọ́fúnà gbàgbẹ́ jẹ gọ́fúnà tó kúrú tó kí báyìí tó kú Ọlọ́run bá fọrùn kẹ́ Ọlọ́run fẹ́ rọrùn kẹ́. so 1980 yẹn lẹ́yìn wá dé sílùú fọ́ wọn á bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ń fọ́ rédíò ní kì bí ìgbé kò sí rédíò ní kì í fọ́ ìgbà yẹn
gbogbo iṣẹ́ tó ti pa ti tó ti pa bá ṣé mo bẹ̀rẹ̀ àwọn rédíò ayé àti gbogbo nǹkan tí ò ṣiṣẹ́ gbogbo ẹ̀ mo bẹ̀rẹ̀ sí ṣe mo ṣe gbogbo ẹ̀ tó ń ṣe tó bọ́ ń láìkè tó ń ṣe. ẹ dé bá àwọn rechargeable lantern yẹn náà àwọn sunka rí wọn ẹ dé bá wa wọn bá wa ni wọn bá wa lẹ́nu iṣẹ́ wọn bá wa ni àwọn rí Binaton ti wà nígbà tá à ń kọ́ṣẹ́ so torí rédíò ní vab transistor ṣe ń dé díẹ̀ díẹ̀ nígbà tá à ń kọ́ṣẹ́ ẹ sábẹ̀rẹ̀ abẹ̀rẹ̀ iṣẹ́ abẹ̀rẹ̀ kìíní yẹn so mo ti di pé nífọ̀ yìí mo ti di elders wọn mi so faramọ́ gbọ́ torí pé mi mo kọ́ fi irinṣẹ́ lórí rẹ́ǹtì ń fọ̀ yìí irinṣẹ́ tó ń lórí kọrin sínú ẹ̀ mi kọ́ fi irinṣẹ́ rẹ̀ mi kọ́ ra jáde mi kọ́ ra mísà mi kọ́ ra slave gbogbo nǹkan bẹ́ẹ̀ mi kọ́ ṣe ń fọ̀ yìí nífọ̀ yìí. tabadẹ́ nìkan tó ní bóun ti ṣe ṣáájú yín kọ́. kó jáde kó náà kó pè yín kó wá sọ bí a tó ti fẹ́ tiẹ̀. gbẹ̀yàn máa kọ́kọ́ fi irinṣẹ́ rẹ́ǹtì fọ̀ yìí èmi ẹnì ìṣó lórí ọ̀rọ̀ ẹgbẹ́ mi ẹlẹ́yìn jẹ́ disco kìíní kan tẹ́lẹ̀. ẹgbẹ́ disco ni Ogun State Disco Sound Association là ń jẹ́ gbà so adẹ̀bẹ̀rẹ̀ ti ṣe lọ ṣe rí ẹni tó jẹ́ trustee wa lógun state yẹn kò bá aṣẹgbẹ́ yẹn rárá ìyẹn pick your choice kò bá aṣẹgbẹ́ ẹni láfẹ̀wá kò bá ṣe rárá bọ̀ nítorí pé kò bá ṣe à ń fà kò bá ṣe sẹ́wọ̀n bí kò máa ta cream kò máa ta bàtà kò máa ta ó kàn fi rìkọ́dì yẹn sínú ẹ̀ díẹ̀díẹ̀ kò sóòrùn rìkọ́dì gan so ó ṣàǹfà àbúrò mi Akíọ̀dé yẹn ló pè wá ṣe trustee wa wọ́n wá ní kára disco ẹ̀ka jọ́ mọ́ra wa torí ọgbẹ́ yẹn ti lórúkọ ìkùnà ti dánilẹ̀ ẹgbẹ́ tí Ogun State nìkan ló wà tí wọ́n tó lórúkọ yẹn wọ́n wá fẹ́ kí gbogbo support yẹ ká má máa jẹ́ tiwa lọ́tọ̀ bó wọ́n dẹ̀ support bí ẹja máa jẹ́ man. ipa wo ni man kan tó ń jẹ́ Alábẹ́dé ń kó ń gbà yẹn. Alábẹ́dé yẹn ni ó jẹ́ president ló jẹ́ fún ẹgbẹ́ Ogun State Disco Sound yẹn. ẹ̀dùn ṣáwọn Disco Sound ni ìyá Mọ̀jídì ló ń jó ẹ máa wulẹ̀ máa rà bá. ẹ o wọ́n sọ pé ṣé mo dúpẹ́ èmi náà ni èmi ní lẹ́nu èmi ní lánàá mi lọ́jọ́ gbogbo èmi ní lọ́bọ̀rọ̀ èmi ìfẹ́ tẹ́ ń fẹ́ mi Ọlọ́run àbàṣe ọmọ inú alálàánú. akọ̀wé ẹgbẹ́ máa wọlé má bàbá ló ń ṣèkómọ lónìí. àwa là ń jẹ́ bẹ́ẹ̀ lóńjó náà ń pè wá gbòòyà ó sọ ní lóńjó so àwa ẹgbẹ́ wa nìyẹn àdètí máa ń play àwa ń ta rẹ́kọ̀dù àwa ń ta kíṣẹ̀ ta gbogbo ẹ tún máa ń ṣe piracy iṣẹ́ oníṣẹ́. rárá wo kì í ṣe yẹn. àìrọ tí rẹ́kọ̀dù bá jáde bẹ́ẹ̀ lè máa ń duplicate ẹ̀. kì í ṣe à ń bá wọn polówó ẹ̀ náà ni. polówó kí ni. à ń bá wọn polówó rẹ́kọ̀dù. nígbà yẹn tí rẹ́kọ̀dù bá jáde ẹ̀yin á wá ra cassette. ara cassette a máa ń dọ̀bù ẹ̀ a máa ń dọ̀bù ẹ̀. ẹ̀ ń bá wọn ta ni. à ń bá wọn ta ni. ok àwọn alẹ́ ń kówó fún. ìyẹn di gbájú ìyẹn di wájú ẹ̀gbọ́n ẹ̀gbọ́n máa débẹ̀ ọ̀rọ̀ máa débẹ̀ lọ so nígbà tí ọ̀rọ̀ ẹgbẹ́ máa ń dẹ tó wọnú ọ̀rọ̀ wa tó wọnú disco ọwọ́ àjọ pàápọ̀ sí pé ẹ bá dé ọ́fíìsì wa ní tí mo gbà fún ọ ní roundabout Biri ọ́fíìsì governor office nínú bẹ̀ table tó ṣì wà ń bẹ̀ ẹ̀ tí wọ́n kọ Ogun State Disco Sound Association sí lára. ní ọ́fíìsì ẹ̀ báyìí. ẹ bá wọ bẹ̀ òun náà la ṣe ń lọ àchange ẹ̀dẹ̀ ní àchange gbogbo hall wa ta ti ṣe meeting yẹn o but inú ọ́fíìsì yẹn torí ó nọ̀rọ̀ nù la fi fílẹ̀ síbẹ̀ àdèjẹ̀ kan change àfílẹ̀ pé ọ̀rọ̀ wà nù ẹ̀. Ogun State Disco Association Disco Sound Association so Alábẹ́dé ló rà òun náà dẹ̀ kọ́ sí àdè ń lò láti gbà di sin so kí mo fẹ́ fà nínú ẹ̀ ni pé máa ń sábẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ yẹn bóyá bẹ̀rẹ̀ trustee táwa ní Ogun State picture choice so Alábẹ́dé ló ń ṣe lọ gbàtẹ́mi dé gbàtẹ́mi dẹ̀ dé mi ṣe ń ṣe ọ̀rọ̀ làákàyè máa ń sọ ó jẹ́ gbogbo àwọn chairman yẹn sọ pé èmi náà fẹ́ kí n ṣe gọ́fìnà ìgbà wọn ní wọn fẹ́ kó kúrò l'Abẹ́òkúta nítorí ẹgbẹ́ máa ń jẹ gángan ní ẹ̀hún a fẹ́ kí kíní kúrò l'Abẹ́òkúta a fẹ́ kí kíní ipò ìkó lẹ́kọ̀ọ́ nítorí bàjẹ́ ni ẹni tí ò ní làákàyè lè máa gbé fún ọmọ tó dẹ̀ wà ń bẹ́ẹ̀ lóògùn sí gbà wọ́n ní làákàyè wọ́n rí kíní ẹ̀ kó ti ní wéètì gan wọn gbọ́dọ̀ máa sọ pẹ́dà wọn ọgbọ́n máa calm down tó bá calm down ẹgbẹ́ yẹn á bàjẹ́ láti Ogun State nígbà wọ́n rí pé a máa ní crowd ọgbẹ́ni kan jáde pẹ̀lú mi nígbà tó bẹ́ẹ̀ contest juat wọ́n gbé juat yẹn wá yẹn náà rí pé agbára wọn ò ká ó lówó jù mí lọ́ngbà yẹn agbára ò ká tó wà nílẹ̀ so ó ti oríṣiríṣi ó ṣe mí tí wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe àwọn èèyàn wò wọ́n ní pé èmi náà ṣàfẹ́ gbogbo everywhere wọ́n ṣe bá máa dìbò sí ni gbàṣà dájọ́ bò gbàtà adájọ́ bò gbogbo èèyàn ti dé ó dàbí wọ́n dìbò rí ní Ogun State ni ká tó dìbò yẹn ló ti sọ fún wọn pé òun declare pé ẹ̀gbọ́n òun ni mí òun ò lè bá mi dúpọ̀ ó já declare pé òun sọ pẹ́dà bí mo ṣe mí ìnìbò ń jọ ẹni òun. ọdún wo nìyẹn. 2006. gbogbo 2006 ẹgbẹ́ máa ṣì dúró dáadáa. ó sì dúró dáadáa
tẹ́lẹ̀ pé tí n bá gbogbo ibi tá à ń lọ ṣe nǹkan báyìí bí ìgbé kò sí ní tó ń jẹ́gbẹ́ mi mọ̀ lóògùn state ni bí ìgbé gọ́fúnà gangan dé ni tí n bá débi kan tí n bá dé occasion kan ọ̀hún olórin gbogbo ìlú yẹn máa péjọ síbẹ̀ náà máa fẹ́ wo ẹni tó ń jẹ́ Love Brother rẹ́kọ̀dì méjì tí ṣe fi ṣe fún mi yẹn tó pé mo jẹ́ gọ́fúnà ni. èwo làkọ́kọ́. research làkọ́kọ́ no practice ni ibi tó rí ibi tèmi pé dé nídìí iṣẹ́ yẹn no practice ó dẹ̀ ṣe òun náà. ẹ̀yin ṣe fi ṣe research. ẹ̀mi ló ṣe research fún. kí ló kọ́ ń bẹ̀. ó sọ pé mò ń gbé kẹ̀kẹ́ mi lọ mò ń gbé kẹ̀kẹ́ mi lọ èmi ló kò ṣe fún mi máa kọ́ jù bẹ́ẹ̀ lọ́kọ́ ẹ̀sọ́ ìdọ́ra èmi ló ṣe yẹn fún tó sọ pé òun bọ́lẹ̀ fẹ́sfà lọ́dọ̀ Love Brother kíní kan bàbá kíní kan. ní ọdún yẹn nígbà tẹ́gbẹ́ máa ń bẹ̀rẹ̀ 1988 lẹ́yìn bẹ́ẹ̀ kí ni iṣẹ́ ẹgbẹ́ man gan solo. àwọn máa ń promote olórin gan. báwo ni máa ṣe ń promote olórin. ada fún níjọ́ tẹ́ wá mo sọ dígbà gbóge fún yín bí mo promote ẹ̀ tí mo gbé àwọn oríṣiríṣi àwọn life ẹ̀ máa ń play wọ́n máa gbọ́ máa play ẹ̀ ṣé bẹ́ẹ̀. máàlù lè promote sẹ́yìn oní disco lè promote tó ní rédíò ni. à ń promote jo ní rédíò lọ o. báwo lẹ ṣe ń promote jo ní rédíò. ada fún ẹ rédíò yìí orí program yìí lẹ ti máa play ẹ tí ẹ bá play kí ni wọn lórí rédíò yìí ẹni mélòó ló fẹ́ gbọ́ rédíò bí wọ́n ti ń play music. tí ẹni mélòó ló máa gbọ́ rédíò but ní party tá a bá lọ play party a máa fi sí ilé ẹ fẹ́ gbọ́ ẹ fẹ́ gbọ́ ẹ máa fi sí any space interlude tó bá ti wà láàrin bẹ́ẹ̀ bá ti play sọ̀nì fún yín tán àwa rí i pé ẹ̀ tí àárín ìdájọ́ gbógi la máa fi sí táwa rí i pé bí aráàfà láti ń ṣe kíní gbà láti bẹ̀rẹ̀ dé parí bàbá ọpẹ́ la máa fi sí bàbá ọpẹ́ la máa fi sí ẹnìkan máa gbọ́ pé rẹ́kọ̀dì tẹ́ ń play yẹn èmi lè máa ń kó rẹ́kọ̀dì lọ pàtí ni tí máa máa tà fún wọn torí máa di sọ́ọ̀gbà pé rẹ́kọ̀dì tẹ́ ń play yẹn ó wà ẹgbà gbogbo rẹ́kọ̀dì tẹ́ máa ti kó lọ pàtí máa ti kó dání tí máa bẹ́ tà fún wọn so bẹ́ẹ̀ mi ṣe máa ń promote wọn nìyẹn so tí mo dẹ̀ mọ̀ pé báwọn ẹgbẹ́ máa náà ṣe ń ṣe nìyẹn náà kàndáwà nù máa náà tó ra lọ́wọ́ tó ń mú wọn lọ ṣe piracy rí wọn lọ ṣe ṣé ẹ̀rọ tó ń rìkọ́dù nínú man wọn tó yẹ kó máa jẹ president man wọn tó bá ń rìkọ́dù tó ní deck irú èmi sì bí deck bí 120 lèmi ní. deck tó fi ń rìkọ́dù iṣẹ́ oníṣẹ́ tà. tàbí ń ṣe tàbí ń rìkọ́dù life ní our face lórí. life yẹn nígbà tẹ́yìn ṣe tẹ wá ń ta kí ni géènì àwọn tó ṣe record. ṣe rí life yàtọ̀ sí record life yẹn la fi ń promote wọn níìsín kàtà ti ń kọrin. bàbá ẹdó ẹ ń promote wọn bọ̀ tàbí géènì ń lọ sọ́dọ̀ ẹ̀. géènì ọ̀dọ̀ wa ni géènì wa. kí ló dọ́dọ̀ yín ló wà. ṣé mo kó tó bá ná fún lórí pàtí. ẹ̀wọ̀n ló kó lọ. so ìdẹ́yìn náà bá tà. tá a bá tà wà lánìí yẹn. bọ̀ṣọ́ lórí yẹn wá fún yín right láti ṣe bẹ́ẹ̀. ó máa fọwọ́ akọ̀wé fún àkàtà ó ṣe wọ́n gbogbo wọn kọ̀wé sí wọ́n sáìn. wọ́n kọ̀wé sí wọ́n sáìn pé ká máa ṣe rẹ́kọ̀dù tẹ̀ ń dọ́bù rẹ́kọ̀dù wọn tẹ̀ ń tà. n kò ti kọ̀wé wá pé gbogbo iṣẹ́ mi tó bá ti jáde ẹ máa tà kẹ́ máa fi ṣé gbogbo olórin ló máa ń kọ̀wé fún. jọba kọ́ wọn ní play ẹ ń ṣe ti sàn nígbà yẹn. sọ̀ni náà kọ̀wé wá sọ̀ni nígbà ní láti kiri sọ̀ni náà lọ́wọ́. àtòbé gbogbo ọ̀nà wọ́n ti hangba yẹn tó yẹ pé gbogbo ọ̀nà fún wáńwé àwa báǹdì wọn pé ẹni tí ó bá ti fún wáńwé kò gbọdọ̀ wọn bọ̀ pm. torí máàlù. wọ́n sì lè wá bá wa gbogbo ọ̀nà sì lè kọ̀wé wá gbàdá ti ṣòfin pé tọ́ba ti fún wáńwé tọ́ba ti kọ̀wé fún wa àìgbọ́dọ̀ play wọn mọ́ gbogbo ọ̀nà sì lè kọ̀wé wá tí kàsìnàtì bá pé ẹ gbọ́dọ̀ play kàsìnàtì mọ́ ó máa sílẹ̀ kọ̀wé wá ní á ní kí ló lè ṣe bàbá kíní kan lọ kọ̀wé wá fún wa kí ló yẹ sáìsì pé ká máa play kílẹ̀ dàbí ní láti lórí wọn ni ṣe ti understand bá ń play gbogbo wọn nísìn ní màá tó bá dé lóògùn state a máa níwèé wọn lóògùn state náà a ní kọ́pì ìwé yẹn lóògùn state náà bá a ṣe káàkiri gbogbo. náà bàbá ìgbà tí màá wá ń bọ̀ a ti mọ̀ pé màá ń jẹ́ ẹgbẹ́ kan tó lórúkọ gan ẹgbẹ́ ṣe wá ń tó ètò yẹn bọ̀ yẹn báwo ni nǹkan ṣe ń lọ tó fi wá di pé gbogbo ẹ̀ wá rí bó ṣe rí. n tó jẹ́ kó rí bóyá rí ni pé ṣe rí ọlọ́run bí a fi ọ̀wọ́n tó mọ̀ ń paṣẹ́ ká fi wọ́n ṣe olórí mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé ọ̀wọ́n tí wọ́n rìkọ́ọ̀lù ẹ̀ kan jẹ́ kan tí kì í ṣe wọ́n rìkọ́ọ̀lù piracy o ní ìdìmọ́ta àwọn tó rìkọ́ọ̀lù piracy pọ̀ mbẹ̀ ẹni tó jẹ́ olórí ní rìkọ́ọ̀dì lẹ́kọ̀ọ́ Dejisco ni. Dejisco. Inshallah Dejisco òun ló jẹ́ olórí ní rìkọ́ọ̀dì bó fẹ́ o Dejisco ni Inshallah Dejisco ó senior rédíò ìlú náà kọ́ olórin ní Mushin Sudan ni Lala Salatu. Sudan àti Sia ló tẹ̀lé Sudan náà ó senior mi ṣe to understand òun náà ó máa ẹni bá record máa ní sọ máa fi sùúrù ṣe tó gbé kẹsẹ̀ jẹ́ máa sound ó máa ṣe ọwọ́n ẹ ti promote olórin tó jẹ́ pé wọn náà ti gbólóhùn jáde tó pọ̀ nìbàdàn àríyá ni àti Dejisco náà nìyẹn náà jẹ́ Dejisco Ìbàdàn máa ń pè é but àríyá ẹni ó gùdù ní kíkọ́dí jù ọmọ mi nìyẹn
ìyẹn ti ṣaláìsí ní ìsìn ìyẹn àríyá ìran Àríyá rẹ̀. ọ̀dọ́ ọmọ mi nìyẹn jẹ́ àríyá rẹ̀ ó kàn pé rẹ́kọ̀dì náà rìkọ́dì ní gbogbo à ń jẹ́ àríyá rìkọ́dì. so ìlú kọ̀ọ̀kan ẹ níra yín pé a níra wa èmi ni mo lóògùn state èmi nìkan ni Love Brother ni kò ẹ bá ti gbọ́ kẹsẹ̀ tì mí ẹ ti mọ bóyá máa rí. wẹ́sẹ̀ ńkọ́ wẹ́sẹ̀ tó wà ń sálẹ̀ gbẹ̀yìn ńkọ́ ọmọ mi là gbogbo wọn kéré Àríyọ̀ ńkọ́ àríyọ̀ ọmọ mi náà ni Àríyọ̀ record ọmọ mi ni Akíọdé ńkọ́ Akíọdé àbúrò mi ni àbúrò mi gbogbo ọyẹn náà gbogbo àtàríyọ̀ Ayẹni ńkọ́ Ayẹniyẹniyàn ìyẹn náà àbúrò mi ni ìyẹn bí mo ti ẹ̀ ṣe nínú gbèsè ayé gbogbo ọ̀pọ̀ Ayẹniyẹn òun àti artist ẹ̀ tó jẹ́ pé yẹn plan oríṣiríṣi nǹkan pẹ̀lú ẹ̀mí mo settle ẹ̀ pé mo sọ ṣé mọ̀ pé méjìlá Ayẹni mo mọ Ayẹni kan wà ní Kútọ̀ ìkọ́wà ní Ìdọ́lọ́kọ́ Tàkédọ́lọ́kọ́ mo sọ ti Kútọ̀ yẹn ọ̀rẹ́ mi mo lè pè é torí pé yẹn àjọ máa ń gbajà pàdé ìyẹn ó dàgbé yẹn ò rìkọ́ọ̀dù. ìyẹn kàn ta rẹ́kọ̀dù. bàbá Alówólé ńkọ́ Alówólé ní bàbá Alówólé làgọ́bà. mi náà jẹ ó lè jẹ àgbàlagbà ni. àgbàlagbà ni wọn àwọn sẹ́ẹ̀tì gbàyà ẹ̀yàn ọmọ wọn. àwọn àgbàlagbà àwọn yẹn old school làwọn ń pè wọn yẹn. kí lẹ̀ ń pè wọn. old school. èké ní school. old school ni old school yẹn. àwa náà ti ń di old school báyìí o torí pé àwọn ò mọ wọn yẹn rárá. tó bá dẹ̀ mọ̀ wá wọ́n máa torí ìkọ̀dí ìtawà ń ṣe ìgbàlódé yẹn ṣé yúlá náà mọ ọmọ kan ní ìsìn tó ẹgbẹ́ àti pé nǹkan tó máa ń ṣe wọ́n ti modernize ẹ̀ ju bá a ṣe ibi táwa wà lọ. nígbà tí ẹgbẹ́ máa ti ń fọ́bọ̀ ni pé ṣe rí ẹni tó kọ́ fi jẹ president wa Akeem ni Akeem yẹn kò ṣe pé ó ní kì í ṣe pé ó commit iṣẹ́ yẹn púpọ̀ akọ̀wé lọ́ọ̀yà ni. ṣùgbọ́n ìmọ̀ wa dán fún ọ máa sọ fún ọ̀rọ̀ lọ́ọ̀yà ọ̀rọ̀ fi àwọn ọmọ pé akọ̀wé máa ń mọ̀ fi ju lọ́ọ̀yà gan lọ lọ́ọ̀yà wọ́n máa panu mọ́ kò ní sọ̀rọ̀ ọ̀dàkọ̀ ìbá máa sọ̀rọ̀ bla 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 òun yẹn máa ń sọ̀rọ̀ gan-an máa sọ pé ẹbí òfin báyìí ló máa mú ó ti fi kó wọn jẹ́ ó ti fi kó wọn ṣáàgó gan wọ́n wá gbà fún wọ́n wá ní pé kó ṣe president wa ń gbà. ọdún wo nìyẹn. ìyẹn kí n rántí ọdún yẹn ṣá but ó ṣe ẹlẹ́ẹ̀kejì nígbà tẹ́mi di gọ́vnà ló wà lórí ẹlẹ́ẹ̀kejì. so nígbà tó ṣe president yẹn oríṣiríṣi nǹkan náà ṣe bọ́n nítorí pé wọ́n ó try o bọ́n nítorí pé wọ́n mọ̀ paṣẹ́ yẹn ó kọ̀ gbé speaker system ń play wọ́n dẹ̀ lọ rédíò wọ́n dẹ̀ mú wá sínú ẹgbẹ́ ó dẹ̀ gbà corporate lọ national ó dẹ̀ gbé ń sọ̀rọ̀ fún wọn bóyá ń sòfin mú wọn bóyá dípé ó ṣe kí nìyẹn ṣe pé ó ní rẹ́kọ̀dì kan tó ti ṣe rí ṣe pé ó ní nǹkan live kan tó ti ṣe ṣe pé ó ti promote olórin kankan rí ṣẹ́ẹ̀tì ọ̀dà sáà kò promote olórin kankan rí àwọn alẹ́ ìbòdì alẹ́ fọ́ sọ̀yà ní ìsìn pé ìkànnì ló fẹjọ́ mi sùn yẹn ó ti ṣe rẹ́kọ̀dì fún àwọn èèyàn míì ní Èkó tí ó gbọ́ but mo promote alẹ́ tó yí live dé rí rẹ́kọ̀dì so mo dẹ̀ máa ń sọ nǹkan tó yẹ kán ṣe nǹkan olórin mi náà dẹ̀ mo láàrin ìfọ̀ yìí mi mo promote ẹ̀ máa gbóhùn àti Ṣẹ̀fíù wá jọ ṣeré papọ̀ máa ṣe Ṣẹ̀fíù náà wà nù ẹni tí mo promote nígbà tí ò tí make ẹ̀. Ṣẹ̀fíù Àlàó so torí ẹ̀ tó bá Ṣẹ̀fíù bá rí mi ní sí ọ̀gá mi lẹ́ máa gbọ́ apart from pé torí pé mo ṣe ẹ̀kọ́ torí pé mo ti wà committed sí wọn torí mi láì kan tó bá jẹ́ Ògùn state nǹkan tí mo determination tí mo gbé alásìkò ni pé Ifọ̀ Ògùn state o mo fẹ́ kó dàbí Èkó. bọ̀ táwọn kan máa ń sọ pé mo fọ́ mo lè ní ìnà. ẹ mọ̀ pé ọmọ àlè ọmọ tí ò ń ṣe ọmọ fọ ni ẹ lè ọmọ fọ kan tó ọmọ fọ lèmi gangan akéèlè ni ìmọ̀ ẹ̀mọ̀ pàké ló belong sí so adẹ̀ ní mítì tá a máa ń ṣe nítorí wọn ti mú lè fọ yìí bó wọn tó ń mú ìkan ọmọ Iléṣà ni ìkan ọmọ Ìjẹ̀bú ni àwọn olè tó jẹ́ kọ́ọ̀kì olè fọ yìí olè agbébọn ò sí fọ yìí kò sí olè agbébọn wọn bírèkì jáde ṣọ́ọ̀bù wọn tá a sọ yìí wọn já ṣọ́ọ̀bù ẹnìkan wọn já ṣọ́ọ̀bù ọdún kan tó ń já ṣọ́ọ̀bù tèmi nígbà mo ṣe ìlànìṣẹ́ ni wọ́n já ṣọ́ọ̀bù mo lè sọ fún wọn pé mi ò ń ṣoògùn àbígbà tó yẹ débi ẹ̀rọ ògùn àwọn eré àpẹẹrẹ ògùn mi ò láìkí ògùn but torí spirit máa ń ṣiṣẹ́ jù ògùn lọ gbàgbé nìyẹn olùdáhùn tó ti fẹ́ pa mí bí ilé òye tá a wà ní àbọ̀n tó ti fẹ́ pa mí nínú báwọn tá a ṣe àbọ̀n tó ti fẹ́ ṣe tó ti ṣe oríṣiríṣi tí nǹkan kò ṣe mí wọ́n ti di orúkọ wọ́n ti fún pọ̀ mọ́ kíní kan tó ti ṣe fún náà kó wá ń jẹ́wọ́ nǹkan kò ṣe mí spirit mi gbé wá látọ̀run ẹ̀gbọ́n mi tó àwọn wájú mi ti kú àbúrò mi tó ń bílé mi ti kú èmi wá lánàá spirit wọn guide mi gan so ó jẹ́ kí n ipò tí mo wà lẹ́yìn mi ìbílí pé mo lè wà ń bẹ̀ especially nílé oyè tá a wà yìí bí o láìkí oyè but wọ́n máa ń fẹ́ mi wọ́n máa ń pè mí wọ́n máa ń fún mi ní èmi nọ́mbà 5 afọbajẹ fọ ilé mi Jagunmólú fọ yìí. Jagunmólú Ifọ̀. Afọbajẹ ìkànnì afọbajẹ fọ yìí tí òfin sọ sílẹ̀ tí mo dẹ̀ ti ṣe àmà jókòó sí nílé oyè fọ yìí. Upman fine music. chosen fine. ó ní wọ́n fine náà la máa pè é ṣé nígbà tó ń lo Akeem yẹn bí ẹ̀ẹ̀mejì ó sọ págan ó lọ fẹ́ kí kinní yẹn ṣe dáadáa but omi pọ̀jọ kà lọ pẹ̀lú ọ̀n tó ń jọ kóró ra ṣe náà ṣe bí ẹgbẹ́ union onímọ́tò náà fẹ́ kó rí bí ẹ̀ ló jẹ́ fẹ́ kó rí pé tó ń pínwó tó ń ṣe kinní yẹn
wọ́n wá kò dẹ̀ sówó ń bẹ̀ olórin tó bá mú wá náà ni tó bá mú wá náà ni olórin wa ń já sẹ́yìn díẹ̀díẹ̀ máa ń kìlọ̀ fún wọn pé ẹyẹ sọ pé ẹ báǹdì olórin kankan ẹ ní láti láti báǹdì olórin ẹ̀yin kó fi ò sọ pé kẹ́rẹ́ nìkan báǹdì ẹnì kankan ẹ lè sọ pé kẹ́ boycott wọn kẹ́ sọ ẹ máa gbọ́dọ̀ nítorí ó ti ní ìgbéraga tí ìgbéraga wà náà jẹ̀yàn á bí pé kò sí ní tó mọ̀ lè sọ ìgbéraga yẹn ó wá wọ president yẹn ní ó wọ̀nú ó ti jẹun olórin yẹn ló ra dẹ́ẹ̀kì fún ẹ olórin yẹn ló brought ẹ dájú kékeré dàgbà onífújì ní Saheed Òṣùpá olóra adẹ́ẹ̀kì fún olóra akíní fún ẹ ó kú fún orin kọ́ ni gbogbo aládẹ gbọ́ ó wá ní o bá ní ẹ pé wọn gbọ́dọ̀ play kí ní ẹ̀ mọ́ ó débi kó wá ṣọ́ọ̀bù wá sọ pé wá ṣọ́ọ̀bù wá wò pé bóyá mò ń play torí pé wọ́n sọ pé mò ń play Saheed Òṣùpá mo ní ẹnì kò lè sọ pé kí n má play nǹkan èmi ẹnìkan ta ní tó bẹ́ẹ̀ tó bá sọ pé ó mú ẹgbẹ́ máa wá rédì mí ni Saheed Òṣùpá tó ń kọrin burúkú yìí eléyìí tó ń kọrin gan gidi gan máa blog máa pa bá ní pé mi play mọ́ ó play Saheed Òṣùpá ó lè ta ṣé nígbà yẹn àbí nígbà yẹn mo ní ẹ lọ bá bí jókòó sí gbogbo kátàkátà tẹ́ ń bá kiri so president yẹn wá ló ń ban Saheed Òṣùpá. Saheed Òṣùpá kẹ́dẹ̀ spirit ẹ̀ bí tèmi ni kó má ṣe ògùn sí ẹ ògùn àmúyàn so bí Saheed Òṣùpá ṣe sọ pé àwọn kí ló orúkọ àwọn ẹgbẹ́ tí ó against ìwà ìtọ́ náà ń ṣe onípárísì làwọn yẹn ẹ̀wọ̀n àbádọ́ wọn sì lẹ́kọ̀ọ́ púpọ̀ ti gbàgbé orúkọ ẹ̀ bá rántí máa tún sọ ó bá Saheed bá ní fún wọn ní láti gbọ́ máa play kí nínú Saheed bá ń ṣe live oríṣiríṣi tó ń bú ẹni táǹtọ̀ yìí ó fẹ́ bú pa ẹmọ kó ti mọ̀ tán ẹ̀ ìwọ tó yẹ bá bà ní ẹkọ tó wá ṣe kí n tó ra dẹ́kì fún ẹ ìwọ tó yẹ pé kinní kan òòjò ní rìkọ́dì òòṣe kinní kan ṣé ìwọ dàbí àwọn Love Brother àdìfọ́ ni ṣé ó dàbí àwọn Dejisco nìbàdàn ni ṣé ó dàbí àwọn Dejisco ní rẹ́kọ̀dù bá ń lọ kinní bá ń lọ sá ó ṣàtún wá peace ó rí pé eléyìí ọmọ yìí ó ti win ni o àfi kó ń gbà fún un. a lọ ṣe meeting yẹn peace meeting yẹn ní Surulere ní báràkà sójà yẹn a lọ ṣe meeting yẹn ń bẹ̀ Saheed Òṣùpá náà wá bẹ̀ Saheed Òṣùpá bá bẹ̀ sí sọ̀rọ̀ èmi ò mọ̀ rí o Saheed Òṣùpá mọ̀ mi mọ̀ rí Saheed Òṣùpá bá bẹ̀ sí sọ mo ti sọ fún ọ bíbù yìí pé ẹni yóò ṣe bá tayọ ọwọ́n pàṣẹ́ǹdì ọmọ Pasuma gbọ́ bá fà sí sí owó yìí ni wọ́n ní o ó mọ tó máa fi ẹwé tí gbogbo ayé máa sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí Saheed Òṣùpá Saheed Òṣùpá ó gùn bí orin bí Barrister ni ẹ mọ̀ pé genius níbi orin kò sí bó bá sọ̀rọ̀ wọ́n máa gbà ní. bẹ́ẹ̀ni ó tiẹ̀ ṣèkan lẹ́nu ọjọ́ mẹ́ta ìgan tó ó jẹ́ ká mọ̀ pé bàbá òun senior Barrister. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. so Saheed Òṣùpá ó sàsọ débi pé ó tún máa ń bá wọn agreg jà àwọn agreg yẹn wọn tó ń ṣe rẹ́kọ̀dù gangan nìyẹn. agreg wọ́n ń bá wọn jà débi pé ihun tó ẹ̀kẹ́ ìjọ máa pín lógò tó ń ṣe dáa ṣe ń gbà èmi kò dálẹ̀ tẹ́tẹ́gbẹ́ yóò bá rówó kò agbẹ́yà máa kú. president yóò dẹ̀ ní lọ́kì gan òun ni ìbàjẹ́ the best president dábàá ní. ibi ìjọba Èkó wọ́n fún national wa ní bus tuntun tí wọ́n lọ wọ́n lọ pati yàrá ni wọ́n mọ tí yóò bìnà kó wọ́n bá fi wọ́n nǹkan máa gbogbo pàgbẹ́rẹ́ pé yọ fẹ̀ràn fún wọn. special láti lẹ́ẹ̀kejì ó tún fún wọn bus again. bus méjì náà ìjọba ẹ̀ lò gbò pápátá tí àrí àpàdàpọ̀ wọn fún state kankan benefit àwa Ògùn state benefit nípa nínú ẹ̀ díẹ̀ pé kí la fi benefit náà ẹni tó jẹ gọ́vnà kẹta tèmi ó ṣe kinní kan nílùú ẹ̀ wọ́n máa ń sọ ó ṣe pati kan lò pati ni o wọ́n máa rí bí mọtí wọ́n máa rí bí ṣe pati so wọ́n fi gbé wa lọ láti Abẹ́òkúta wọ́n wá fi gbé wa lọ bẹ̀rẹ̀ agbé lọ pati yẹn ó tọ́ àfẹ̀sínú ẹ̀ ní dáhùn sọ pé ó ṣe pẹ́sẹ̀ ló ń bẹ̀ lápò kò jẹ́ gbé àbúrò mi kẹta lọ ẹni tí mo fi bí ọdún mẹ́wàá jù lọ kó máa rí ẹfín torí bó ti jẹ president àwọn bàbá tẹ̀ ń rí fín wọ́n tẹ̀ ń rí fín ọ̀hún ni sọ̀rọ̀ ẹnìkan wà lábẹ́òkúta agoro ni ó tó fi ju ẹni tó jẹ gọ́vnà Èkó lọ́ngbà yẹn ẹnìkan jẹ gọ́vnà lẹ́kọ̀ọ́ gbà yẹn ó jẹ́ ọmọ fún ẹni tó jẹ president yẹn ẹgbẹ́ ìbò sọ̀rọ̀ sí kàṣàkà kó lè sọ sí bẹ́ẹ̀ o
ló ti máa jọ mọ́ra wa èmi ti ṣe chairman gbogbo governor from Nàìjíríà yìí nígbà tí mi jẹ́ governor mo dẹ̀ gba best governor lẹ́ẹ̀mẹ́ta wọ́n máa ń bínú lọ ni nínú ẹgbẹ́ man mo gba best governor lẹ́ẹ̀mẹ́ta national wọ́n á sọ fún wọn pé wọ́n á sọ pé àti yẹn ṣe ṣáṣe jẹ́ jùbùjùbù tí Saheed Òṣùpá náà kí wa tó ti náà kí wa yẹn bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sí sink bẹ̀lẹ́gbẹ́ ti bẹ̀rẹ̀ sí sink báyìí. ẹ̀dọ́ ìjọ tí Saheed Òṣùpá ti náà kí. tó náà kí máa yẹn lẹ́gbẹ́ ti sí gbogbo lórí wa jára wọn pé tí Saheed Òṣùpá tó dómìn ní wọn tó fà mi lè pè wọn mọ́ mi lè sọ máàlù wọn mi lè sọ àbábá ìgò lè pè máàlù kò lè sọ máàlù wọn. ẹ̀dọ́ náà Saheed Òṣùpá ló náà kí. ó ní ó náà kí wa dànù sí gbogbo ẹgbẹ́ yín yẹn ẹgbẹ́ tó ti wà. ó náà kí anybody ẹni tó bá nímọ̀ pé kó náà sọ tiẹ̀ kó ká gbọ́ èmi wà ń bẹ̀ mo wà ń bẹ̀ níbẹ̀ ìjọ yẹn. báwo ló ṣe náà kí yín. nígbà tó fi president wa wọlé tó olóra dẹ́ẹ̀kì fún president yìí olóra ṣọ́ọ̀bù fún president ó sọ̀rọ̀ tí ó sì president wọ̀dẹ̀ jáde kó sọ pé níbo ló ti dá dẹ́ẹ̀kì fún mi níbo ló ti yé. ọdún wo nìyẹn náà. ṣé mo rántí ọdún yẹn ṣá. tó ti tó 10 years. a ti tó bẹ́ẹ̀. ẹ̀dùn náà ṣé kò wá sí máa mọ́ ni. máa ń wà máa ń tó dẹ́ wà nísìn ń tá a jẹ là ń pọ̀ báyìí ń tá a jẹ máa ń tó wà nísìn ń tá a jẹ là ń pọ̀. musical party. torí ọ́fíìsì wa wọ́n ti lé ajáde ń bẹ̀ ara ní ká lọ sanwó wọ́n ti mọ́bùlì ajáde tán lọ́fíìsì wa ní Abẹ́òkúta. ọ́fíìsì man. lábẹ́òkúta. ẹbọ tí létà yìí kọ́ fún wọn bí ń kọ́. ó ti èjì tí wọ́n kẹ́pà lórí ẹ̀ kó àwọn tó wà bí wàá bẹ́ẹ̀ wá bá mi pé kí n wá káwá tabẹ̀ mo ní mi níta mo ní mo lè kú ẹ̀ ta o. ẹni lè ṣe kí ni. mo ní mo lè wà kú tán kẹ́ wá ta ìwé ẹ̀ wà nílé mi bí ìwé ilé bọ́n bá wá bí wọn lè rí bọ́n bá rí wọn lè wà bí wá mú ìwé wọn lè rí mo ní mi ní fọ́ mi kọ́ lé kí n tó mi wo. wọ́n fẹ́ talé ẹgbẹ́ man ní T4 àwọn kan lọ gbé àwọn jọ kí tí wọ́n má gbé kàtà mo ní kí gbé ibo ìgbà mi ti kọ́lé tó pọ̀ mo dẹ̀ hòtẹ́ẹ̀lì tí mo ń kọ́ lórí éka kan ló wà nífọ̀ yìí nínú jíjẹ máàlù tí mo ṣe náà ni mo dẹ̀ lè ṣe kí mo á tún lọ ta lé ẹgbẹ́ tí mo kọ́ fún ọ kí mo á lọ ta bẹ̀ tí Abẹ́òkúta àṣì ìdáwó àpẹẹrẹ àtàn ìdáwó ni wíṣù ẹ̀dáwó ká lè fi sanwó dé tá a jẹ. ìyẹn ẹgbẹ́ man. ẹni tó tẹ̀ wá ṣe gọ́vnà kọjá nínú man lógun state níjọ́ tó ń dìbò ẹ̀ tí wọ́n sọ pé tí mò ń sọ fún wọn pé ẹ̀yin ọmọ wọ́n tẹ̀lé nǹkan tí mo sọ lógun state ni ẹgbẹ́ òní bàjẹ́ ń bíbà ibi ìyá sì dúró dáadáa wọ́n tẹ̀lé wọ́n sọ pé a máa sọ pé tí ẹ̀yin bá ti lówó àwọn ò tí ì lówó ọmọ kan ti kú ní ìṣòwò dé ló wà òun ní oyè olóòtú ẹ̀jẹ̀ PRO bí nǹkan ló jẹ lẹ́yìn mi ó máa lọ kọ́ ID card fáwọn èèyàn lẹ́yìn tí mi mọ̀ a lọ ṣe ID card tó kó jẹ bí lóríṣiríṣi pẹ̀lú ẹ̀ mo ṣe gbogbo nǹkan tó wà nílé ẹgbẹ́ mi mo rà síbẹ̀ dé ní tí Ogun State nígbà tá a ṣe best secretariat of the year ní 2007 èmi ni mo gbà Ogun State ló gbà. Ogun State. wọ́n fún mi television wọ́n ṣe pàtó mi national gan ni torí pé mo ń gbé gíní gan mo lọ kí wọn ní Mẹ́kọ́ zone wọ́n ti fún mi television ti fún mi jẹ́ gbogbo ọkọ̀ náà ti fún mi o wọ́n tún sọ pé wọ́n tún lọ ṣe èrè gúnbà wọ́n tún ṣe tán ya ojú mi sí ojú mi gangan náà yà sí ní ẹ̀ wọ́n tún ṣàṣegún tí wọ́n tún gbé sí mi lórí báyìí mo tún wò pé mo ní lè tún lágbára o mi ìwà lè gbé sílé gba mo gbé sílé mi lè sùn ẹ̀mí ń já pé kéré má lọ já wàhálà lẹ́sìn mi lọ́rùn. wọ́n ṣẹ́kù eégún fún yín. wọ́n ṣẹ́kù eégún fún mi o wọ́n yé èrè tó jójú mi lọ́bẹ̀ wọ́n wá fún mi. ẹ ṣe bí teégún ni. teégún ni èmi ò mọ túmọ̀ ṣẹ́gbẹ́ mi ìṣọwọ́ léégún. ẹ ṣe bá aṣọ ni. aṣọ èrè wọn wá fàṣọ sí i débi pé wọ́n máa wọ ṣẹ́gun tán ayé wà gbé èrè yẹn sórí ẹ̀ ojú mi lọ́wọ́ wà lójú eégún ẹ̀ ṣe ẹdẹ gẹ́ẹ̀tì tọ́jú mọ̀ ń sọ bí wọ́n kọ́ ló fún mi lélẹ̀ awọ́ọ̀dù wà inú ilé rúrú mi ní awọ́ọ̀dù wà nínú ẹgbẹ́ fáwọn tó dúró lẹ́gbẹ̀ẹ́ yìí ọmọ ẹgbẹ́ máa nà ti fún mi. ṣé solution wà tí máa tún máa fi gba ọkùnrin padà ṣé ká pè Saheed Òṣùpá kó play fún yín. ẹ ṣe Kasinati tí ẹ bá pè Saheed Òṣùpá tó bá yẹ wọn ráúráú ló ṣì wà ń bẹ ráúráú náà ló ṣì máa wà ẹni tó jẹ kórílẹ̀-èdè ìrìbò èrí ni pé ọmọ tó mọ̀ ń pa òsì ń bẹ ọ̀fẹ́ owó tó nífẹ̀ẹ́ owó ló wà ń bẹ tó wá gbọ́n tó mọ̀ ń pa ẹ̀ ọ̀hún ní ìrìkọ́dí òun nífẹ̀ẹ́ kó bàjẹ́ ọ̀hún tó ń rìkọ́dù wọn nífẹ̀ẹ́ kó bàjẹ́ bí ìrìkọ́dí ṣe cancel kò bá má cancel bẹ́ẹ̀. so recording ti cancel. recording ti cancel báyìí kò sẹ́ni bẹ́ẹ̀ rìkọ́dù èmi mo 300 mo ta deck tí mo ní gbà 300 naira ni mo ta deck fún bólà tó máa fọ ẹ̀ 300 naira mo ta gbó deck mi bí 120 yẹn. deck tẹ fún.
ṣọ́ọ̀bù tí mo ti ń rìkọ́dù ẹ̀ ṣọ́ọ̀bù méjì mo ń lò ṣọ́ọ̀bù tí mo ti ń rìkọ́dù ẹ̀ wà ń bẹ́ẹ̀ dè ní. àwọn tó máa ń ṣiṣẹ́ yẹn ń gbà yẹn tí wọ́n ní nǹkan kí ló fẹ́ máa jẹ báyìí. ọ̀pọ̀lọpọ̀ wọn ti di ọmọ nílẹ̀ o àwọn yẹn wọn jókòó wọn gọra wọn ọmọ lèmi ti di ọmọ nílẹ̀ lèmi ti di national union tó ti ń gbowó kọ́kadà. wá ní ojútùú sọ̀rọ̀ ẹgbẹ́ man nílẹ̀ Nàìjíríà. ṣe rí ojútùú sọ̀rọ̀ ẹgbẹ́ man nísìn ni pé ọmọ tí yóò lórí wọn tó jó lórí wa tó wà nípò àṣẹ yẹn Ọlọ́run sọ pé wọn ò ní jẹun ẹgbẹ́ yẹn ni tí wọn ò jẹ nǹkan kan. a ní kan fẹ́ ràṣíà fún wọn gọ́vùnà kan mo fọwọ́ láṣìírí ó lè ràṣíà tó ń mọ́ là ń ta tó ń rà nílé ẹnìkan ó lè rọra fúnbi fún trustee wa kan. kẹ́ máa wo ibi tí àwọn èèyàn níka ìbọ̀dẹ́ ìgbádùn ẹgbẹ́ yẹn sì function tó ń fún ẹ lówó ìkan president mo sọ yìí òun ló ní lọ́kì jù president mo sọ yìí ó ní lọ́kì gan-an ó lọ lóyìnbó níra wọ́n fún wọn ràn lọ lóyìnbó wọ́n ra ṣíà sílẹ̀ níra oríṣiríṣi ìgbọ́nà tó ń print cassette báyìí wọ́n ṣe wo gbogbo fún un ó ní lọ́kì gan ó dẹ̀ báyìí pé maintain yẹn ni bọ́rọ̀ mi ṣe rí ìlú bẹ̀ ṣe rí bọ̀ ní ìsìn ó ti jà ọkọ̀ sínú máa mọ̀ báyìí wọ́n ti yọ sẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn agbo wọ́n ti lọ kóòtù wọ́n ti bá wọn jà ní tó wà bẹ́yìí wọ́n ti gbé wọn lọ kóòtù wọ́n ti jọ jà. àwa ni president ẹgbẹ́ máa ń báyìí. Asraj yẹn jẹ́ àbúrò mi nìyẹn ìyẹn wà cool headed but omi pọ̀jọ ká lọ omi pọ̀jọ ká lọ. ẹ̀yìn kí ni man tún ń ṣe fún lónìí báyìí kí ni iṣẹ́ man sọ lónìí báyìí. sẹ́wọ̀n ilé ìtẹ́wà bẹ́ẹ̀ tiẹ̀ try gan tẹ bá wo rí platform wọn gbogbo lórí grassroots lórí náà ń gbé síbẹ̀ náà ń promote wọn wọ́n máa gbé kíní wọn síbẹ̀ náà máa interview wọn rí bẹ́ẹ̀ ṣe wọ́n máa ṣe ó pọ̀ gan láàárọ̀ mo ti ka àwọn kan darí gbogbo àwọn tó ní functions oríṣiríṣi tó fẹ́ ṣe lọ́ọ̀ṣì tó fẹ́ ṣe kíní kan ń ṣe ó ń try bí agbára ìṣe wà. ó ní ilé ẹgbẹ́ man gangan báyìí wọ́n ní national. wọ́n ní national ní Kòfórólọ́lá street ní abúlé Ẹ̀gbá. so wọ́n ṣì mẹ̀ntẹ́ bí tí gbogbo wa ń lò náà nìyẹn ilé bàbá ìyàwó mi náà ni so orí ló pé lónìí ilé yẹn. ṣé wọ́n tún rẹ̀ǹtì ẹ̀ ni. wọ́n rẹ̀ǹtì ẹ̀ ni wọ́n kọ́lé irọ́ kọ́kẹ́ ayé ìgbà tí náà ń jó gan wọn kọ́lé ayé sì tí wọ́n á ti di pé náà ti kú àwọn akọ́lé bó lọ́fẹ́ kọ́lé ẹ̀ sí owó lọ́fẹ́ fi kọ́ àwọn tó lè kọ́lé ìgbà tó ní opportunity àti kọ́lé ni àwọn tó ṣe ìjọba tó ń fún mọ́tò yìí pẹ̀lú owó ni o wọ́n fún ṣé rí ìmú tó gbà ṣe tiwa lóògùn state ni pé wọ́n máa ń sọ fún ọmọ ẹgbẹ́ wa ń bíbà pé ẹ má tẹ̀lé wọn èmi jẹ́ máa ṣàmánú wọn rí mo ṣe ṣàmánú wọn ẹ mo ti mọ̀ wá wọn ẹ̀yin ò mọ̀ èmi jù wọn lọ ẹ̀yin ò tó wọn wọ́n máa dà irú wọ́n wá rí pé mi fún wọn problem lóògùn state wọ́n wá ẹ̀ ń ta wọn wọ́n fi wá da ẹni tá a fẹ́ fi jẹ gómìnà Ògùn state nígbà wọ́n padà nù ní wọ́n padà nù torí kọ́ wọn lè bọ̀ síbẹ̀ wọ́n wá mọ́ ọmọ ẹ̀ wọ́n já wọn lẹ́yìn mi torí pé wọ́n máa fowó tàn wọ́n èmi ò dẹ̀ ń fún yàn torí mi ò ń tàn yàn jẹ mi ò ń fún yàn lówó torí pé mo gbàgbọ́ nínú pé iṣẹ́ tó bá ṣe ló máa fún ẹni fèm tó bá fẹ́ ẹni tó jẹ́ ní Yewa nígbà tó kó lẹ́yìn mi Badmus mi ò fẹ́ kó jẹ́ àbúrò ẹ̀ gangan mo fẹ́ kó jẹ́ máa fà torí pé mo rí pé òun gentle kì í ṣe pé ó ṣẹ̀mí ó gentle àwọn ilé ẹ̀kọ́ yẹn enter ẹ̀ so kí ẹgbẹ́ wa lè lọ sókè but ọba àlù wọn bẹ̀ mí àwọn ẹgbẹ́ ó ti sáàfù ẹgbẹ́ yìí ju pé kó má jẹ gọ́vnà lọ gọ́vnà ló lè fún ní fèmí tó máa yẹ kó jáde síta kí n jẹ́ kó múlẹ̀ ní gbogbo wọn lọ́n ti sọ́ọ̀tì mo lè sọ pé bẹ́ẹ̀ sọ fún mi mo ní mo yọ̀ǹda fún orí kó lọ jẹ́ ó dẹ̀ jẹ́. ṣé wàá ṣe dáadáa. ó try but wọ́n ń ta o àwọn èkó ẹ̀ burú o bí tó burú sí ni pé tó bá dé kò báyìí wọ́n á mú lọ bí apàlà ní kó máa rọtí fáwọn. á dẹ̀ rà fún wọn torí pé ó wò pé wọ́n láìkì wọn ni wọ́n dẹ̀ láìkẹ́. ìjọ kan wọ́n ń bọ̀ lọ́dọ̀ mi ẹ wo ẹni tó jẹ́ president lẹ́yìn ìgbà tí ìyẹn kò ń bẹ̀ ìyẹn sáré kú ni so wọ́n àti ní kó wọ́n àti mú lọ kó lọ búra mí ìmọ̀ búra báyà kò búra wọ́n máa ń láìkì Ògùn gan tó máa ń bọ̀ láti kò bá wọn á dó lọ́dọ̀ mi gbogbo àwọn tó ń tẹ̀lé president wọn á dó lọ́dọ̀ ìjọ kan náà dé lọ́dọ̀ mi wọ́n gbé àgbo kan dání ìgúnnugó ló wà ní àgbo yẹn mo ní mi mú ọtí mi jẹ bí mo mọtí gan mi ni mo tí ìgúnnugó kan wà nínú kíní kan gbẹ́dù ìgúnnugó bí pé mo trespass nìyẹn bí pé mo ti lọ ṣe nǹkan tó lọ́ọ́ máa fi bínú nìyẹn mi wọ́n mú wọ́n gbé sí mọ́tò wọn ti yó ṣé n tó bẹ́ẹ̀ lọ sọ́mọ̀ ìjọ máa rí sọ wọn tó ti yó so mo á rò pé ohun eléyìí ò lè àṣìfù gbọgbọ lára àwọn eléyìí but àwọn èèyàn wa wọn ò ní gbọ́ mo contest mo fẹ́ ṣe president yẹn wọn á ṣe bánà mi sí Abẹ́òkúta nígbà tá à ń ṣe lọ́sítà àríyọ̀ ló ń ṣe gómìnà gbà yẹn èmi náà mo fi jẹ́ wọn á gbé bánà mi síbẹ̀ báyìí wọn ní ọ̀gá wọn ti jí bánà yín lọ wọn ti jí gbàtà ṣe tán ni wọn náà ti jí lọ wọn máa lọ fi ṣoògùn ní but èmi ò ṣe é ṣoògùn sí èmi ò ṣoògùn ẹni tí ò ṣoògùn tẹ lọ ṣoògùn sí oògùn ò ní mú o lè mú torí kò sí láì yín ọjí báyìí lọ
wọ́n lọ ṣé wọ́n ti ẹ̀ ní pé mo gba awọ́ọ̀dù mo gba mo fi sínú awọ́ọ̀dù tí mo gba pé best governor of the year lọ́dún mẹ́tẹ̀ẹ̀ta wọ́n torí ẹ̀ náà fi gbé lọ wọ́n dẹ̀ kàbára yẹn lọ dé ní ààrí mọ́. mo ní ọgbọ́n oníṣègùn wọn bóyá kò rí ṣe ni ó yẹ kí n ti kú mi ń kú oṣù wà láyé bí wọ́n sọ yìí náà wọ́n bá ti pọ́n sì fẹ́ kú fún ara wọn wọ́n lè lọ ṣògùn sí mi o wọ́n ní pé mo sọ kankan. Love brother kí wá ní ìmọ̀ràn tẹ́ fẹ́ fún gbogbo àwọn tó wà ní ẹgbẹ́ Man báyìí. advice máa fún wọn ni pé kóníkàlùkù wá ṣẹ́kún iṣẹ́ tó bá ń ṣe. kán wá ṣẹ́kún ṣẹ́ wọn ṣe rí adọ́dọ̀ ọlọ́pàá pé adé Àbújá ni pé àwa tá à ń ṣe rẹ́kọ̀d jáde wọ́n ti lọ download iṣẹ́ wa sí orí kinní kan lọ́dọ̀ download kinní wa sórí kinní kan gbogbo lórí pàpọ́pẹ́ ó ní kinní tiẹ̀ bóyá wáyé ó ní orí kinní wọn náà ní tiẹ̀ Katsina tí wọ́n fẹ́ wo kọ́ wọ́n ti Katsina lọ lórí Katsina tí bàbá pẹ́ wà máa lọ tẹ̀ á gbé jáde ta promoter ló tún wà promoter ló tún wà oníkálukú ti ń promote ààrẹ wọ́n fẹ́ gbórin Saheed Òṣùpá ń sìn tẹ́ bá tẹ̀ ń sìn Saheed Òṣùpá gbé wa ni tí wọ́n kọ́ máa lọ sí òṣòfin kan bì kan tó bá lọ ṣòfin kan tó ní ìfẹ́ báńdì olórin áwù ẹ̀ báyìí a ní eléyìí òsì ọkọ̀ mọ́ tó ń sọ bẹ́ẹ̀ mánu ṣe ìṣiṣẹ́ àgbẹ̀ ìṣiṣẹ́ ìṣiṣẹ́ mánu yẹn ni torí pé a rò pé kò sí nǹkan kan bẹ̀ mọ́. bọ̀tẹ́gbẹ́ máa yẹn ó gbé ẹ̀yìn gan. ó gbé mi gan èmi ni mo jẹ fáìlì Ogun State jù mi ò kó jẹ o èmi ò kó jẹ o àti ìran tó ṣe tó ń talẹ̀ tó ń ralẹ̀ tó ń tún ta o àti ìran tó jẹ́ gbogbo tó ń pa gbogbo ọdún mẹ́ta tó fi ṣe kọ́bọ̀ wà sápò ẹgbẹ́ o wọ́n jẹ́ owó lé ni o. ọ̀tẹ̀ yìí deliver. mi deliver mo gba secretariat mo ṣe ticket acquisition of secretariat gbogbo dáwó jọ owó ẹ̀ bíi 700 kìíní kan nígbà yẹn owó níyì 700 kìíní kan la gbà so ní gbogbo káàkiri Ogun State àgbálẹ̀ ẹgbẹ́ ní ẹgbẹ́ mi ṣìrántí pé 144,000 mo fi gba peter wa ara sáǹsì dada fi ń sọ̀rọ̀ ara gbòǹkan ara fáànù ara gbòǹkan síbẹ̀ ara jẹ́nẹ́tọ̀ so ẹgbẹ́ wa dá ẹni tó wá fi sọ orúkọ ọbẹ̀ tá fi sọ orúkọ ọbẹ̀ trustee wa ni ó mú sọ wọn gbọ́dọ̀ pè mí pé a fẹ́ donate tí owó pé a fẹ́ jẹ mo ní trustee wa olú ẹ̀ kó lọ sanwó yẹn nígbà gbogbo kó ló bá tó yẹn lọ kó lọ talẹ̀ tó bá ní kó fi sanwó bẹ́ẹ̀ pick your choice olú ẹ̀ kó lọ tàbẹ́ mo sọ fún wọn yẹn lè má lè sọ fún ìfẹ́ kó náà gbọ́ ó yẹ kó lọ talẹ̀ tó bá ní lágbé mi ni máa sí kálẹ̀ lè sanwó secretariat wa yẹn. èló gan lówó secretariat. ó ti jẹ 600,000 bí n bá san 600,000 máa kọ́kọ́ kó 300,000 lẹ̀ máa bá kó 300,000 lẹ̀ máa ní kẹ́ bíi pé líjàdúrọ̀ la ń pé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni líjàdúrọ̀. la ń pé bẹ́ẹ̀ secretariat wa yẹn orúkọ ẹ̀ lè jẹ́ bẹ́ẹ̀. mo ní yẹ kó lọ but òun náà tó bá dé national assembly kò sóò tọrọ fún wọn ó sọ fún àwọn trustee ẹgbẹ́ ìjọ tó ti wà ńbẹ̀ wọ́n máa fi ṣe kí wọ́n fi ṣe ó dàgbà wọ́n fi ṣe àná fi ṣe treasurer kò gbówó dání rí o wọ́n kàn máa parọ́ fún wọn máa ná tàn jẹ wọ́n máa tàn jẹ ìbí náà bí gbẹgbẹ́ jẹ́ jù lọ láyé yìí ni pé tí ó yẹ tó ṣe pàtàkì jù ni pé wọ́n ní Èkó nìkan ló wá máa jẹ president ẹgbẹ́ Man Èkó nìkan Èkó dẹ̀ ní ọlọ́tí gbogbo ẹ̀yìn tẹ́kọ̀ọ́ ẹ̀yìn jọ síbẹ̀ nílé àká ìkan ọdún tó jẹ lè ṣe fi wọ́n ṣe irú ìdèjì kò àbẹ̀ wá lẹ́kọ̀ọ́ irú ìdèjì kò àbẹ̀ babs wà bẹ̀ fi ṣe wá kó wọn lógógóró jọ náà ní kọ́ lọ ṣe president pé Èkó ní Èkó lónìí ọ̀n ní sọ níbi ojú yan kọ̀rọ̀nà máa lọ sọ àwọn àlọ́ mẹ́rin kan á nílè ló represent Àbújá á nílè ló kórìbò wọ́n lè wọlé á nílè ló represent ibi tí ò sí máa á nílè ló Port Harcourt á nílè ló represent kò yẹ ìdákẹ́sẹ̀ tí ó kọ̀ wá ó wá láti bó ti gbé Port Harcourt rí ni ọ á ní nìkan ló wá láti Kaduna ibi kò yẹ òsì kò fẹ́ẹ́ Abẹ́òkúta ló ń gbé o àwọn akó ogun ọjọ́ síbi àwa sọ pé ọ̀wọ́n ni wọ́n fòtì tán ní pé kò ní kan ní kó máa jẹ president mo ní tí ó yẹ kẹ́gbẹ́ break nìyẹn ẹ wá dúró pé ọ̀wọ́n Èkó nìkan ló gbọ́ jẹ president so gbogbo kí ni ẹ àwọn tí ò jẹ president máa ro bí sí yìí bí drop oró kan bá ti ń jáde nínú èèyàn tí ó ní spirit tó le ó máa affect gbogbo yín ẹ̀ẹ́dẹ̀ nímọ̀ oró drop kankan máa drop tó yẹ pé èmi mẹ́wàá èmi ò kọrin rékì wọn tí máa jẹ́ lónìí máa kọrin bú wọn ni o mo contest mo fẹ́ jẹ president ẹ̀ẹ́dẹ̀ fọkànbalẹ̀ ẹ̀ẹ́dẹ̀ jọ ṣe meeting láàrin ara yín pé Ogun State ò lè jẹ president èmi ò dẹ̀ lè jẹ gbákejì èèyàn kankan tó lóńdó ni ẹni tó mọ̀ wí ò lè jẹ gbákejì ẹni tí ò mọ̀ wí. ṣé kò ṣe pé ọmọ nítorí ẹ̀jẹ̀ president lára ṣe ń ta yín ṣá. please èmi tí mo jẹ Jagunmólú fowó afọbajẹ fọmọ á ní mo fẹ́ jẹ president mi lè ṣe aláṣẹ máa tà Ọlọ́run tó wà Ọlọ́run mọ bóyá ṣiṣẹ́ ẹ̀ síbi kẹgbẹ́ lè dá ni
àwọn ẹgbẹ́ tàbí gbọ́n ẹgbẹ́ ẹ̀dẹ́ ní Ogun State ní wọ́n wá kọ̀tàn man ní ìsèmi lọ́gá gbogbo man Ogun State báyìí torí pé alábẹ̀dẹ́ ló ga mi èmi dẹ̀ lábẹ́rẹ́ ti kú báyìí èmi dẹ̀ ló kàn èmi dẹ̀ ní next person ó lè jù mí lọ mi lè jọ́ ti bàjẹ́ máa lọ jẹ́ máa lọ forí kó ìgbẹ́ èmi ó ti lọ́kọ̀ tí ìbàjẹ́ tó yìí ó ṣe é túnṣe tí Saheed ti bú wọn mọ́rún tí Saheed ti lọ kọ́ ọmọ bí kan Ọlọ́run máa ń fi hàn pamọ́ gbà mí fún àlàáfíà ẹni yẹn ni èmi mo sọ fún èèyàn kan pé ikú tó ti yẹ lórí mi ikú mẹ́ta ni ikú gbà mo ń bọ̀ láti Abẹ́òkúta mo lọ gba yẹ́lò ẹbí bàtà máa ń gbà mo rọ̀ máa ń bọ̀ mọ́sù ni mo wọ́n tóbi tí mo ń lò gbà níbi ọmọdé bíi wá sí mi tí ọ́fíìsì ọ̀hún sẹ́kítẹ́rì àti wà lókè báyìí òkà tó débẹ̀ ọ̀nà àkàn gba mọ́tò lọ́mìnì mọ́tò mi wá ń yí lórí títì báyìí mo kàn mọ́tò ẹ̀kọ́ wọnú gbó ni mo ti ń ṣe dúró ní ẹbí nǹkan kò ṣe tí mo ní mọ́tò yẹn igbó ẹ̀kàn kọ páìpù abẹ́ ó gé páìpù yẹn ntí Ọlọ́run fi ṣe mi ní mo á tó sẹ́gbẹ́ tí mo máa ń gbọ̀ báyìí ikú àkọ́kọ́ nìyẹn ikú ẹ̀kejì ìjọ kan mo bá wọn kan ṣe antenne area yẹn wá fẹ́ jálu power line níbẹ̀ mo wá dì mú pé máa ń pè báyìí pé iná dẹ̀ wà musa escape kìíní yẹn ikú ẹ̀kejì ni ẹlẹ́ẹ̀kẹta mo wá síìkì lọ́dún kan ní síìkìrì mo wá síìkì lóṣù mẹ́ta mo wà láǹtòrò fóṣù mẹ́ta láǹtòrò Abẹ́òkúta yẹn fóṣù mẹ́ta tó yẹ pé mi mọ nǹkan tó ṣe mo rò pé ń sàsí mi ní ẹnìkan ọ̀rẹ́ ìyá mi kan nífàwọ́ ni ó wá ní pé kí wọ́n gbé mi lọ sí ọ̀dọ̀ ẹnìkan ládòdò ó ṣẹlẹ̀ ní ó gbùdù wọn nìkan wọ́n gbé mi láti ṣọ́ọ̀ṣì wọ́n gbé mi lọ ládòdò mo á ní àwádé gbájú medicare lọ tà mo á ní kán jẹ́ kí n kán treat mi náà mo ti fẹ́ kú gbà yẹn mo á sọ fún yàrá mi pé ó jẹ́ gbé mi mo lo vovo gbà yẹn wọ́n gbé mi wọnú inú medicare yẹn gbogbo ẹni mi ìjẹun láti jọ́ yìí o gbogbo ẹni mi ó ti ń ṣí èpò báyìí wọ́n sọ pé kí ló ń ṣe mí mo ní mo ti lọ láti mo ti lọ kí nǹkan rí nǹkan tó ń ṣe mí ní nǹkan náà ń sàtìmí ní wọ́n ń ṣe ayé ni ń ṣe ayé kọ́ ilé yìí ọtẹ̀sí wọ́n ní ara ń ro mí gan ẹ kọ́kọ́ treat mi kára irú ẹ ń lọ náà ara irú ẹ fẹ́ pa mí wọ́n dẹ̀ fún mi ní abẹ́rẹ́ ara ríro wọ́n dẹ̀ nìkan fún mi lábẹ́rẹ́ ara ríro wọ́n dẹ̀ fún mi lábẹ́rẹ́ ara ríro wọ́n dẹ̀ ra fún mi lóògùn wọ́n fi kó ẹnu mi bí wọ́n ṣe fún mi lábẹ́rẹ́ ara ríro báyìí máa tó bí 30 minutes báyìí mo sọ fún èmi tí ìjẹun láti jẹ mo níjà mi kọ́ ló bá mi ra màlá 50 naira wọ́n lọ rà wá mo jẹ tán mo ní kọ́ lọ ní 40 naira sójú ní 90 naira nígbà yẹn ni o mi ò jẹ bá mi ṣe yáde ní ìyẹn oṣù mẹ́ta mo lò láǹtòrò ìyá mi gbalẹ̀ ilé bí ò bá kú ọ́fíìsì àti wọ́n àwọn ẹgbẹ́ láǹtòrò báyìí òkè ẹ̀ agbára kan sílẹ̀ tí a mi ń gbèrò ìyá mi jẹ́ ìbísílẹ̀ mo jẹ́ pé pàṣẹ tán táwa sílẹ̀ yìí ni o táwa sílẹ̀ pàṣẹ lọ́wọ́ sílẹ̀ ibi tí a wà yìí o Pasuma mo jẹ́ ìṣèkò mọ́tán ọmọ yẹn wà ní kókó ìyá 2000 so àwa ara mi bá ṣàyàṣá báyé bí mo gbádùn dé ní ìyẹn. Up man. Fine music. Up man. Fine music. Well, no brother. Àwọn èèyàn lè ní ìbéèrè kan fẹ́ béèrè. Ẹgbẹ́ man. Àwọn sì ní kankan tó fẹ́ sọ. Ẹ sọ tẹlifóònù nọ́mbà yín. Tẹlifóònù nọ́mbà mi ni 08033 60 47 87 08033 60 47 87 Love brother lẹ́jà sí yẹn. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.